orúkọ mi ní ADUWO Ayodele, mo jẹ́ ọmọ fásitì University of Ibadan. Ohun tá à ń ṣe lónìí ni ìwọ́de. Èyí jẹ́ ọjọ́ àyájọ́ ìjọba àwarawa tí elédò pé ní democracy day. Gẹ́gẹ́ bí aráàlú, a jáde ní àárọ̀ yìí láti fi ẹ̀dùn ọkàn wa hàn sí bí ìjọba ṣe ń ṣe ìjọba ayé àwọn aráàlú. Ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2025 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ikú ò lọ bí ọ̀sẹ̀ tó máa lọ. Ara ọ̀rọ̀ ẹyẹ, ara ọ̀rọ̀ adìyẹ, ara ọ̀rọ̀ okùn, oúnjẹ wọn, ìlú le, oríṣiríṣi nǹkan ló ń lọ nílùú tí kò sí ní ipò tó tọ́. Bí àpẹẹrẹ, ẹ bá wo ètò ẹ̀kọ́, owó sùkúù àwọn ọmọ iléèwé gíga ló ti wọ́n káàkiri orílẹ̀-èdè. Ní àwọn fásitì tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń san bí 20,000 naira tẹ́lẹ̀ or 30,000 naira tẹ́lẹ̀ as school fees, owó school fees bí UI for example ó ti wọ as high as 200,000 plus. Èyí tí ó sì rọ àwọn aráàlú lọ́rùn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní òní choice other than láti lọ yá owó. So ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó kan gbogbo wa gbogbo. Yàtọ̀ sí ti ètò ẹ̀kọ́, tó bá wo orílẹ̀-èdè Nàìjíríà, ebi ń pa ìlú, ebi ń pa everybody. Oúnjẹ wó, nínú pé oúnjẹ wó, nínú pé kò sí oúnjẹ, ó ní oríṣiríṣi ènìyàn tí wọ́n bá sí ìwà wù. Tó bá dẹ̀ tí wo orílẹ̀-èdè Nàìjíríà, kò sí iṣẹ́ fún ọ̀dọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà káàkiri tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe kò tó establish wọn. And again, tó bá wo economy wa, gọ́ọ̀mẹ̀ntì ti bà economy jẹ́ débi wípé iye tá à ra nǹkan tó ń jẹ nígbà ìṣẹ́yìn wà kọ́ ni iye tá à rà mọ́. And so it is on that very basis láti rò pé wọ́n ṣe ìwọ́de yìí ní ọjọ́ èlé pé ta bá ṣe ìjọba máa gbọ́ ẹ̀jẹ̀ kan àwọn aráàlú. Nǹkan tá à ń ṣe àdá ìlú rí, à ń fi ẹ̀jẹ̀ ọkàn wá hàn ní. Ìyẹ̀wò ló máa jẹ àwọn aráàlú ká má sọ̀rọ̀ sókè. Nípa pé ta bá gbọ́ tàbá náà ni ìjọba lè ṣe mọ ẹ̀jẹ̀ ọkàn wa.